ó mà wá lẹ́tìkẹ́ o Oriyomi Hamzat versus Apoti Eri versus àwọn ìjọ C&S ó gbẹ̀nù tán. Bàbá Taku Tijesu ti fohùn ránṣẹ́ sí Oriyomi Hamzat lórí ọ̀rọ̀ Apoti Eri tán gbé lórí kọ́kọ́rọ́ alátẹ. Ẹ wò ẹ̀yin èèyàn, àwọn ìjọ C&S wọ́n ṣetán láti fà á já seriously pẹ̀lú Oriyomi Hamzat ní o, even though pé Oriyomi ti jáde ó ti apologize. Bàbá Taku Tijesu ní síbẹ̀síbẹ̀ bójú bá ń ṣe pin àwọn ayọ̀ sí ojú kojú ó lè rí wípé òun ṣe pin. Wọ́n ní lórí ọ̀rọ̀ Christianity, ọ̀rọ̀ ẹ̀sìn pàápàá jùlọ ọ̀rọ̀ Christianity, wípé Oriyomi Hamzat ní láti ṣe dẹ́ẹ̀dẹ́ mìràhọ́ o, kó rọra máa ṣe kó dẹ́ẹ̀díẹ̀ lórí bó ṣe máa yanjú ọ̀rọ̀ láàrin àwọn ẹlẹ́sìn Christianity. Ó lágbára gan o. Ẹ̀yin èèyàn, ẹ wò ọ̀rọ̀ yìí ó gbẹ̀nù tán. Wọ́n ní nítorí wípé kíni Oriyomi Hamzat ṣe símílátì ní orí ọ̀rọ̀ Muyideen versus Agbala Gabriel. Ẹ wò ọ̀rọ̀ pọ̀ nòwe kọ́bọ̀ o. Bàbá Taku Tijesu wọ́n sọ̀rọ̀ kalẹ̀ lóríṣiríṣi rẹpẹtẹ. Ẹ jẹ́ àjọgbọ́n tó sọ kẹ́sì máa bá mi fèrò yín lórí ẹ̀ sí comment. Welcome to Crossblog TV. Remember to subscribe, like, share and follow us. Apoti Eri versus Oriyomi Hamzat. Alihaj Oriyomi Hamzat. Alihaj Oriyomi Hamzat. Alihaj Oriyomi Hamzat. Mo gbàdúrà fún ẹ o. Ibi tó ti ń jẹ tó ti mu ò ní bàjẹ́, o mọ̀ ní ṣìṣe, ọ̀fà ṣìṣe o mọ̀ ní bà ẹ́. Ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Igbá pẹ̀lẹ́ kì í fọ́, àwo pẹ̀lẹ́ kì í fàya. Ẹ jẹ́ kòwé mi kó yé yín gidi o. Bíbélì ti wá sọ wípé ọlọ́gbọ́n ọmọ fi ọgbọ́n ṣe iṣẹ́ ìrìjú rẹ̀. Mo ti padà rí àwọn apology video tẹ́ ẹ ṣe. Ó yẹ kẹ́ ẹ dá ojú yìí mọ̀. Bí a ti ṣe ń wò yín, ta fẹ́ràn yín lọ́pọ̀lọpọ̀. A rí i pé ẹ fi ẹ̀sìn bọ ọ̀rọ̀ ìrìn àjò ayé yín. Ṣùgbọ́n lọ́wọ́ yìí ó ti ń dàbí ẹni wípé ọ̀rọ̀ ẹ̀sìn ó ti fẹ́ máa dọ́gbọ́n wọnú rẹ̀ díẹ̀díẹ̀ gẹ́gẹ́ bí òye àwọn ènìyàn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. I repeat, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Bẹ́ẹ̀ bá rántí ojú yìí, mo wá sí Àgídìgbò nígbọ̀rọ̀ Muyideen àti Agbala Gabriel. Mo kíyèsí pé yín fúnra yín lẹ ti rí mi through CCTV. Ẹnìkan béèrè kí ni mo fẹ́. Mo dẹ̀ sọ pé a wá láti rí yín ni látòdìdí ìlú Èkó. Ẹlẹ́wà nínú meeting lọ́jọ́ yẹn. Tó bá jẹ́ pé kó mọ́ bàjẹ́ àlàáfíà àtúntò olúlẹ̀ ń ṣe. Tírú èmi náà bá lè gbéra lẹ́kọ̀ọ́ wá bá yín, mi ò rí n tó lòdì nínú kámọ́rira. Ṣé mọ̀ pé dọ̀la ayé gbàgbọ́ wípé ẹ̀yin lẹ domi Agbala Gabriel àti Muyideen rú dọ̀la. A lè mú kó lọ́kàn ẹlòmíì. Mo dẹ̀ torí ẹ̀ gbéra wá ẹ̀dẹ̀ rí mi. Ẹ tún rán nínú àwọn èèyàn yín kó wá rìkọ́ọ̀dù mi sílẹ̀. Síbẹ̀ ọ̀rọ̀ yín ò padà lójú. Ọ̀rọ̀ tá a rò pé ó máa bí abo ọmọ ń padà bí akọ. Lórí ọ̀rọ̀ Apoti Eri, ibi tí mo ti rí pókù díẹ̀ káàtó ní ìsà. Alihaj Hamzat Oriyomi. 1. Mo wo ètò yín kan wípé ẹ ò sí nílé, ẹ wà nílùú òyìnbó, ayọ̀lẹ́ òde o. Ṣùgbọ́n sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ ń gbọ́. Bí ẹ bá rò pé 1, ẹ lè yẹ̀yẹ́ àwọn Kristẹni. 2, ohun tó wà nínú rédíò Apoti Eri ẹ fẹ́ mọ̀ yóò mọ̀ lágbára díẹ̀. Ẹ̀sẹ̀ fún oníkálukú tiẹ̀ lẹ̀ ní Mùsùlùmí, aláwọn Súfí, a ní ẹ̀yà míì lóríṣiríṣi bẹ́ẹ̀ lọ. Láì bá sí wàhálà, láì sí ìdààmú, kò sẹ́ni tó lè tàn dí wọn wò pé kí ni wọ́n fi ń ṣagbára o. Èmi ò lápoti Eri o, ṣùgbọ́n ọmọ Kristẹni ni mí. Aláṣọ funfun ni mí, mi dẹ̀ ń fẹ́ kí epo kó ta sí ààlà wa rárá.
ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tó mú kú ọmọ dání gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n olóye mo rí pé ẹ ti sọ òkodoro ọ̀rọ̀ níbẹ̀. Kí ló òkodoro ọ̀rọ̀? Ẹ ti pe nurse lẹ́ni àkọ́kọ́ tó jẹ́ witness. Nurse yẹn dẹ̀ perfect iṣẹ́. Ó ní ẹ wò ó ìwé tó ń fi ṣe test lélẹ́yìí typhoid and malaria. Ó dẹ̀ ti jẹ́ kí ẹ̀jẹ̀ ọmọ yẹn short. Ọmọ yẹn ní confusion. Now from there tó ń treat ẹ̀ ó rí pàgbára àwọn ògbé ó rí fine. Bàbá ọmọ ní tiẹ̀ lọ́wọ́ o. Bàbá Alápòtí Ẹ̀rí ní tiẹ̀ lọ́wọ́ o. Ìyàwó tó fọkọ́lẹ̀ lọ fẹ́ òmíì ó ní tiẹ̀ lọ́wọ́. Gbogbo ayé ló mọ̀ wípé bó ṣe rí nìyẹn sà. Ṣùgbọ́n kókó ikú tó pọmọ number 1. Ẹ fojú rí pé kì í ṣàpótí Ẹ̀rí ẹ̀dẹ̀ confam ẹ̀ wípé poverty ló pa ọmọ yẹn. Poverty tá a bá tún sọ pé poverty á tún sọ pé carelessness bàbá yẹn. Nítorí pé ó ti ń wá bó ṣe fẹ́ fi ọ̀ràn ọmọ yẹn mọ́ bàbá pásítọ̀ yẹn lọ́rùn. Tí bàbá yẹn ọba Lápòtí Ẹ̀rí tí kìí ṣe pásítọ̀ tí wọ́n dẹ̀ jọ fa ọ̀rọ̀ ìyàwó for sure nígbà tó ọmọ yẹn bá kú ọ̀dọ̀ ẹ̀ náà ló máa backfire sí pó pa òun lọ́mọ. Ọ̀rọ̀ Àpótí Ẹ̀rí ò ní wọ̀ ọ́ ká ní bàbá yẹn ò ní Àpótí Ẹ̀rí ká ní kó ṣàjọ̀dún Àpótí Ẹ̀rí ká ní kó gbé Àpótí Ẹ̀rí káàkiri. Ṣùgbọ́n tó lè dùn létí ayé òun lẹni yẹn lò. Ẹ dẹ̀ gbọ́ ẹ rí ẹ wádìí ẹ̀ fínífíní bẹ́ẹ̀ ṣe máa ń ṣe. Ẹ ti confam ẹ̀ pé poverty àìmójútó ọmọ yẹn carelessness ni wọ́n fi pa ọmọ yẹn dànù. Ẹ ní kí nurse máa lọ. Láti bẹ̀ yẹn gbogbo èèyàn mọ̀ pé kéèsì tán. Ṣùgbọ́n láti ọ̀dà kan lọ gbé Àpótí Ẹ̀rí wá láti Gbọ̀ngán wá sí Ìbàdàn. Kìí ṣe pé ó kù díẹ̀ sà, ó kù púpọ̀ káàtó. But thank God. Ọ̀rọ̀ tá a rò pé yóò bá kan ẹja ló padà bí. Ìta rò pé yóò bí ẹja ó bí akàn. Ntẹ́ ẹ lérò pé bànú àpótí yẹn kọ́ lẹ bá. Ẹ̀yin fúnra yín mọ̀ wípé àdúrúnmọ́ ni Àpótí Ẹ̀rí kọ́ ló pa ọmọ. Ṣùgbọ́n tó jẹ́ kí n bọ́ ta ni wípé ẹ wá ń lo ohun méjì pé ẹ ò lè sọ pé òun kọ́ ló pa ọmọ ẹ̀dẹ̀ lè sọ pé òun ló pa á. Àwọn èèyàn débẹ̀ wọ́n rí wọ́n sí wọ́n fọwọ́ kàn án wọ́n ṣe gbogbo ẹ̀ kò sẹ́ni tó rí fọ́ kò sẹ́ni tẹ́dọ̀ dùn. Still yes ẹ sì fi ń yé wa wípé ẹ ò lè sọ pé Àpótí Ẹ̀rí yẹn kọ́ ló pa á. Ohun tẹ́ ń try láì sọ ni pé gbogbo ibi tí wọ́n bá ti gbúròó Àpótí Ẹ̀rí kó ń kálukú máa sá ikú ti pani ni. Ẹ jọ̀ọ́ sà àwa ò wá kọ́ bàjẹ́ fún yín àwa kọ́ bàjẹ́ fún ẹ̀sìn yín. Ẹ jọ̀wọ́ torí Ọlọ́run ibẹ̀ ló mú mi kọ́ mi. Ṣé rí ti bàbá yẹn pásítọ̀ lè wà lára rẹ̀. A dẹ̀ ní interest lórí pé fẹ́ ṣe DNA test fáwọn ọmọ yẹn. Èmi máa follow ẹ̀ up. Ẹ jọ̀wọ́ torí Ọlọ́run. A fẹ́ mọ ibi tó fẹ́ wó sí. Ṣùgbọ́n ọ̀rọ̀ Àpótí Ẹ̀rí yẹn fagilé mo rí pé ti tender apology mo ti wo fídíò méjì. A ní kó lè ó sáúsá kó ju tọwọ́ ẹ̀ lè ó jùlẹ̀ kí la tún fẹ́ kó lè ó ṣe. Mo kí yín ṣùgbọ́n ẹ jọ̀wọ́ torí Ọlọ́run nǹkan yóò ní bàjẹ́ ẹ jẹ́ ká ṣọ́ra. Ẹ̀yin kérúbù séráfù tẹ̀ wá ṣubú ara yín. Ẹ̀yin Alápòtí Ẹ̀rí míì tẹ́ni tí wọ́n dáa ju ti yín lọ. Ẹ jẹ́ á ṣọ́ra sí i. Ẹ̀yin tẹ̀ wá Alápòtí Ẹ̀rí bíi tèmi tá à ń fẹnu jàǹbá ara wa kí ló fẹ́ gbà nù ṣubú ọmọnìkejì rẹ. Mi ò mọ bàbá yẹn rí. Mi ò Lápòtí Ẹ̀rí. Ṣùgbọ́n ọmọ aláṣọ funfun ni mí. Mi ò sí nílé. Ṣùgbọ́n tí n bá sọ̀rọ̀ bá ṣe ń jù sí mi lọ́tún lósì á dàbí ẹni wípé mo gọ sábẹ́ ìka kan. Ẹ jẹ́ ká ṣọ́ra. A ò ní ṣubú dẹrù ayọ̀nù. Ìṣòro kéré ó tóbi kò ní dé bá wa kò sẹ́ni tí kì í kan o. Gbẹnu sí máìkì lágídígbò lọ́dún Oríyọmí tó bá sì ń jẹ́ sí rere no problem. Tó bá jẹ́ búburú kò sẹ́ni tó gbàdúrà rẹ̀ búburú ò ní ṣubú lù wá. Tí tá tún máa fi pàdé ẹ lọ wà lálàáfíà. Ẹ jẹ́ kájọ máa follow ẹ̀ up. Tí èmi fi ń like Oríyọmí
ó ní gbogbo àwọn iṣẹ́ òkùnkùn iṣẹ́ burúkú tí àwọn èèyàn ń ṣe tó dẹ̀ ń tẹ̀lé láìsí ọlọ́pàá láìsí adájọ́ tó ń gbìyànjú ẹ̀ ṣùgbọ́n díẹ̀díẹ̀ lórí ọ̀rọ̀ kìrìsìtẹ́nì ojú táyé fi ń wò wá látìgbà ayé Muyideen àti Agbala Gabriel ó ti ń dàbí ẹni pé à ń fì sí apá kan o nínú gbólóhùn wípé só yẹ kí Muyideen lọ jọ́sìn níbẹ̀ ni kinní kan mo gbọ́ voice note yẹn mi ò gbọ́ kí n tó wá sọ́dọ̀ yín ṣùgbọ́n mo padà gbọ́ ṣùgbọ́n a ò ní fẹ́ kó bàjẹ́ onílù kì í fẹ́ kó tú o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mi ò ní torí pé mo jí ọmọ Ìbàdàn program yín wà ní Ìbàdàn kó jẹ́ wo tẹ́ ẹ bá ṣe tó bá kù díẹ̀ káàtó kí wọ́n wà in support but ní paríparí ẹ ti tender apology mo pè yín sákìyèsí ni àti gbogbo ẹ̀yin kérúbù and séráfù tẹ́ ń wá ṣubú ara yín ẹ lọ ṣọ́ra yóò dára fún wa o orúkọ mi ò yí padà Most Reverend Dr. S. Oyelami Taku Tijesu gbogbo ẹ̀yin tẹ́ ń follow Taku Tijesu TV á dára fún yín nígbà tí n bá tún padà délé àwọn ètò tó bá kàn á jẹ́ kẹ́ ẹ máa gbọ́. God bless you all in the mighty name of Jesus Christ.